Ẹ kú dídá àsìkò yín gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi, ẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí ẹ fi mú wa wà láyé lénìí, tí ẹ jí wa sí ìmọ́lẹ̀ àlàyé. Ọ̀rọ̀ náà tí ẹ ó gbọ́ lénìí bá gbé tí ọ̀tún wa wọlé, kó má gba tòsí jáde, ká jẹ́ olùgbọ́ àti olùṣọ́ ọ̀rọ̀ náà tó ti àgbàdo lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adejare Adeboye kọ, kìíní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kìíní nínú oṣù kẹrin. Àkòrí: ta ni bàbá rẹ? Ta ni bàbá rẹ? Àkọ́sórí: ìwé Jòhánù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹwàá. Àkọ́sórí: ìwé Jòhánù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹwàá. Olè kì í wá bí kò ṣe láti jalè àti láti pa àti láti parun. Èmi wá kí wọn kí ó lè ní ìyè, àní kí wọn kí ó lè ní lọ́pọ̀lọpọ̀. Bíbélì kíkà: ìwé Jòhánù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹwàá títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún, tí ó kà báyìí pé olè kì í wá bí kò ṣe láti jalè àti láti pa àti láti parun. Èmi wá kí wọn kí ó lè ní ìyè, àní kí wọn kí ó lè ní lọ́pọ̀lọpọ̀. Èmi ni olùṣọ́ àgùntàn rere. Olùṣọ́ àgùntàn rere fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn. Ṣùgbọ́n alágbàṣe kì í ṣe olùṣọ́ àgùntàn, ẹni tí àwọn àgùntàn kì í ṣe tirẹ̀. Ó rí ìkookò tó ń bọ̀, ó sì fi àwọn àgùntàn sílẹ̀, ó sì sálọ. Ìkookò sì mú àwọn àgùntàn, ó sì fọ́n wọn káàkiri. Alágbàṣe sálọ nítorí iṣẹ́ alágbàṣe kò sì náání àwọn àgùntàn. Èmi ni olùṣọ́ àgùntàn rere, mo sì mọ àwọn àgùntàn tèmi, àwọn àgùntàn tèmi sì mọ̀ mí, gẹ́gẹ́ bí bàbá mi ti mọ̀ mí, tí èmi sì mọ bàbá mi. Mo sì fi ẹ̀mí mi lélẹ̀ nítorí àwọn àgùntàn. Èmi sì ní àwọn àgùntàn mìíràn tí kì í ṣe ti agbo yìí. Àwọn ni èmi kò lè ṣe aláìmú wá pẹ̀lú. Wọn ò sì gbọ́ ohùn mi, wọn ò sì jẹ́ agbo kan, olùṣọ́ àgùntàn kan. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adejare Adeboye ní fún wa lónìí. Bàbá mi nínú Olúwa, Pa Josiah Akíndayọ̀mí sábà máa ń sọ pé bàbá rẹ lè ṣe ìtọ́jú rẹ pẹ̀lú ohun tí ó bá ní nìkan. Bí Jésù Kristi bá jẹ́ bàbá rẹ, nítorí náà níwọ̀n ìgbà tí ó ní ẹran kẹ́ran lórí ẹgbẹẹgbẹ̀rún òkè. Ìwé Dáfídì orí 50 ẹsẹ̀ ìkẹwàá. Ìmúláradá ní ìyẹ́ apá rẹ̀. Ìwé Málákì orí 4 ẹsẹ̀ ìkejì. Àti ẹ̀bùn gbogbo tó dára wá láti ọ̀dọ̀ rẹ̀. Ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà yóò tọ́jú rẹ pẹ̀lú gbogbo nǹkan wọ̀nyí. Ẹ̀wẹ̀, bí bàbá rẹ bá jẹ́ èṣù, ní ìwọ̀n ìgbà tí ó jẹ́ olè, òpùrọ́ àti apànìyàn. Ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ ìkẹwàá. Nítorí náà yóò fi ohun gbogbo tí ó ní pa ọ́ lára. Èwo nínú wọn lo fẹ́ gẹ́gẹ́ bí bàbá rẹ? Ó yé mi ní ìgbà tí ó ti pẹ́ pé èṣù ò ní nǹkan kan gidi láti fún ni o. Mo rántí bí 50 ọdún sẹ́yìn, nígbà tí mò ń dàgbà gidi gan, mo di olùkọ́ni yunifásítì Èkó. Mo ra mọ́tò, mo sì tún kọ́ ilé kí n tó pé 30 ọdún. Látàrí ìdàgbàsókè kíákíá yìí, àwọn ènìyàn mi mú mi lọ sọ́dọ̀ babaláwo tí wọ́n ń wò pé ó ní agbára gan-an. Wọ́n ní kí ó fún mi ní oògùn fún ìdáàbò lọ́wọ́ àwọn ọ̀tá tí ó lè máa jowú mi. Babaláwo náà ní kí n wá pẹ̀lú ewúrẹ́ ààyè, èyí tí mo gbọ́dọ̀ mú rìn kiri láàárín gbogbo òpópónà Òṣogbo kọjá. Níwọ̀n ìgbà tí mo rò pé fún àlàáfíà ara mi ni, mo fi ọkọ̀ mi ayọ́kẹ́lẹ́ sílẹ̀, mo sì ṣe làálàá nípa mímú ewúrẹ́ rìn já títì Òṣogbo dé ilé babaláwo. Ó fún mi ní òǹdè 3 dípò ẹran náà, ọ̀kan fún
dídè mọ́ kẹ̀kẹ́ ìdarí ọkọ̀ mi láti dènà ìkọlù pẹ̀lú ọkọ̀ yòówù ní iwájú mi. Èkejì, láti wà nínú àgọ́ ìkẹ́rùsí ọkọ̀ mi láti dènà kí a má bàa gbá mi láti ẹ̀yìn. Ìkẹta, fún dídè mọ́ ààyè dírẹ́bà, torí tí mo bá ní ìjàmbá ọkọ̀ màá kàn pòórá ni. Mo padà sí ìlú Èkó pẹ̀lú ìrònú pé mo ti dira gan-an ni. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀sẹ̀ méjì mo ní ìjàmbá ọkọ̀ 3 léraléra. Mo wá rí i pé kò sí ààbò kankan nínú òǹdè náà, mo sì dà wọ́n sínú omi ọ̀sà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé láti ìgbà tí mo ti jọ̀wọ́ ayé mi fún Jésù Kristi, ó ti di bàbá mi. Gbogbo ìbẹ̀rù àìmọ́ ti kúrò láyé mi. Kódà tí mo bá ní ọ̀tá, Olúwa mi tún tẹ́ tábìlì fún mi ní ojú àwọn ọ̀tá mi. Orin Dáfídì orí 23 ẹsẹ̀ 5. Onírọ́ ni èṣù, kò sí nǹkan gidi láti fún ọ. Tí èṣù bá fún ọ ní ohunkóhun, yóò gba ohun tó ṣe iyebíye kọjá lọ́wọ́ rẹ. Má gbà fún ẹ̀tàn rẹ̀. Ọlọ́run nìkan ló lè fún ọ ní àwọn ẹ̀bùn rere àti pípé. Kókó ọ̀rọ̀: Ọlọ́run nìkan ni ó lè fún ọ ní ẹ̀bùn rere àti pípé. Bíbélì kíkà ní ọdún kan: Sámúẹ́lì kejì orí 1, orí 2 àti orí 3. Orin kíkọ orin 6. Kókó ọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí: Ọlọ́run nìkan tó lè fún ọ ní ẹ̀bùn rere àti pípé. Olúwabùkọ́lá aya kó tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ni ó ka ọ̀run ṣíṣí ti èní. Nígbà tí a ó tún máa pàdé lọ́la, kì í dùn kó pọ̀, ṣókí lọbẹ̀ oge. Ó dàbọ̀.